Hello, ẹ̀yin èèyàn wa. A kú ọdún èní o. Ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Èyí tó ń bọ̀ á fi ẹ̀mí wa, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ àjẹǹjẹ tán la máa fi ṣe pẹ̀lú ọwọ́ agbára ńlá Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé baba God tẹ fi dá wa sí o. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé ń tẹ́tí gbọ́ wa. Ṣé mo pa sọ fún wa pé kábíyèsí ó organize party fún àwọn ọmọ ẹ̀ ní ààfin pé òun fẹ́ ṣe Christmas party fún wọn láti kó àwọn ọmọ jọ, àwọn olórí Naomi àti gbogbo wọn rẹ̀ pé àwọn olórí tẹ́lẹ̀, olórí ó ti pè wọ́n tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ ṣe organize party fún àwọn ọmọ òun. Wọ́n ní ṣe ni Ashley tó dìde pé òun máa rí Naomi o àti triplet o pé ṣé wọn ò ní wá. Kábíyèsí ní irú ìsọkúsọ wo ni ló ń sọ pé tó àìpọ́n máa wà ní inú party yẹn, òun ò gba ti Naomi àti tàwọn ọmọ mẹ́ta yẹn. Pé òun tiẹ̀ fẹ́ àwọn ọmọ Naomi ń bẹ̀, pé àfàwọn ọmọ tó láyé. So òun ò tiẹ̀ fẹ́ rí wọn o kí kábíyèsí á tètè erase yẹn kúrò nínú plan yẹn. Òun ò fẹ́ rí Naomi, òun ò gbọdọ̀ rí, òun tiẹ̀ ní kankan ṣe papọ̀ mọ́ Naomi àtàwọn ọmọ ẹ̀. Wọ́n ní kábíyèsí ni pé ó dàbí pé ọpọlọ ẹ̀ ti yòrò. Ó mọ nǹkan tó ń sọ. Tóun bá fẹ́ ṣe party fún àwọn ọmọ, tá ló ń fẹ́ ṣe party fún bí ó ṣe Naomi àti àwọn ọmọ ẹ̀, pàápàá jùlọ àwọn triplet. Ó lóun ò ní gbà, òun ò ní gbọ́, òun dẹ̀ ní jẹ́ kí wọ́n wọ party yẹn tó wá pé ó fẹ́ ṣe party yẹn. Àwọn ọmọ wọn ò ní lọ. Wọ́n ní kábíyèsí ṣáà sọ kìkì ọ̀rọ̀ ṣáà dìde fún pé eléyìí kọ́ ló máa sọ nǹkan tó máa ṣe. Ṣé wọ́n máa ń pàṣẹ? Ajé Ashley ló fẹ́ máa pàṣẹ fún kábíyèsí. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ kò ń tà níbi tí kábíyèsí wà. Bí kábíyèsí ṣe dìde fún ọ, ó dà pé mo ti sọ, àbí ṣé mi sọ ṣá, mo ti sọ fún wa rí. So láì fọ̀rọ̀ gùn, wọ́n bá di àná yẹn náà wá ṣe party yẹn. Èní yẹn la gbọ́ information yẹn. Bí kábíyèsí ti kó àwọn tó sọ pé ó fẹ́ pé gbogbo àwọn ọmọ jọ. Wọ́n ní Adéwámiwá ó ti wà ń bẹ̀. Adéọlá náà ti wà ń bẹ̀. Wọ́n fẹ́ ṣe ayẹyẹ kérésì. Ìyẹn Naomi àtàwọn bẹ́ta àti Tade, wọ́n ní gbogbo wọn ti dé bíbà. Wọ́n ní olórí Rónkẹ́ náà ti wà ń bẹ̀. Olórí Tèmítọ́pẹ́ náà ti wà ń bẹ̀. Olórí Elizabeth wà ń bẹ̀. Gbogbo wọn. Wọ́n ní bẹ̀tà àwọn àgbàlagbà nìkan ni òun ò pè. Pé bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọmọdé pé wọn pé kóun fẹ́ ṣe ọdún fún wọn. Pé ṣùgbọ́n kẹ́dẹ̀ máa wo Ọlọ́run. Ìtọ́ sọ pé tí Naomi bá wà àtàwọn ọmọ ẹ̀ pé òun fẹ́ rí. Kábíyèsí ó ti sọ fún wọn pé kó vanish kúrò láàfin. Pé òun fún ní 24 hours látàná pé kó kú. Wọ́n ní kò lè wá bẹ́ẹ̀ náà. Tí kábíyèsí bá tiẹ̀ gan ní ẹ̀ pàápàá, wọ́n máa bundle ẹ̀ throw away gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ti bundle yẹn tọ̀hún yẹn Mariam. Ìyẹn ò tiẹ̀ sí. Wọ́n ní ẹ mọ̀ pé ó tún lè dọ̀la lásìkò tó sá padà. Bẹ́ẹ̀ tí wọ́n ní báyìí kò sí Mariam jàre. Ṣé Naomi báwo? Wọ́n ní kò sí Mariam pé wọ́n ti bundle ẹ̀ throw away láti ẹjọ́ yìí. So Naomi ọmọ wa àti àwọn ọmọ wa, àwọn bẹ́tà tàtà, àwọn tí ń jẹ́ ìran wá látòde ọ̀run, wọ́n ti wà ń bẹ̀ bíbà. Wọ́n ní wọ́n ṣe party yẹn. Wọ́n ní bẹ̀tà Ashley. Wọ́n ní Ashley àti olórí Tobi. Wọ́n ní díàfọ̀ pé kábíyèsí ní àwọn ọmọ Tobi ò ní wà ń bẹ̀ o. Torí òun kọ́ lòun bí wọn. Wọ́n ní ẹni tí ó lóun ò lè ṣe party fún àwọn ọmọ Tobi àti àwọn ìbejì torí wọ́n ṣe DNA fún wọn. Pé àwọn tó jẹ́ ọmọ tòun lòun pè pé kóun wá ṣe. Ó fẹ́ fi hàn pé àwọn ọmọ tòun. Pé ṣùgbọ́n ọmọ Ashley tóun ti adopt yẹn obìnrin yẹn, pé yẹn nìkan ló lè wà láàfin pẹ̀lú wọn. Wọ́n ló wà láàfin gẹ́gẹ́ bá ṣe gbọ́. Pé ìyẹn ò ṣe kábíyèsí. Wọ́n ní ìyẹn wà láàfin ṣá. Wọ́n ní ìyẹn nìkan ni kábíyèsí allow tó lè la àwọn ọmọ yẹn. La àwọn tí ó ń ṣe
tó jẹ́ ọmọ tòun. Oyè ẹnìkan náà ni wọ́n máa sọ pé kì í ṣe ọmọ tiẹ̀. Ṣùgbọ́n kábíyèsí lòun ò fẹ́ bẹ́ẹ̀ kó jókòó tó rọ́mọ yẹn. Kò ní kan ṣe pẹ̀lú òun mọ̀ pé kì í ṣe ọmọ òun pé bẹ́ẹ̀ tí òun adopt ẹ̀ láti lè lọ́wọ́ ìyá ẹ̀. Pé bẹ́ẹ̀ tí ìyẹn wà ń bẹ̀. Ṣé gbogbo àwọn ọmọ tó kù tí ò ń ṣe ẹ̀jẹ̀ òun tí ò ń ṣe ọmọ òun ló bí pé òun ní láyé pé kọ́ máa wà. Wọ́n ní Tóbi. Ìyá Tóbi wá wá pé kábíyèsí nǹkan tí kábíyèsí ń ṣe yìí ò dáa kó wá lánàá. Pé kábíyèsí òun gbọ́ pé ó ní káwọn ọmọ òun wá wá sí ibi ayẹyẹ tó ṣe fún àwọn ọmọ. Pé bí òun àti kábíyèsí, òun àti Naomi nǹkan tó ń ṣe ò dáa o. Pé láti last year títí di year yìí pé kábíyèsí ò fẹ́ fojú rí àwọn ìbejì. Kí ló dé tí kábíyèsí sọ pé káwọn ọmọ ìbejì yẹn kó máa participate nínú ayẹyẹ àwọn ọmọ kábíyèsí tó ṣe fún wọn ní ààfin. Pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú, wọ́n bẹ̀rẹ̀ sí ní pé kábíyèsí wá sọ fún ìyá yẹn pé màmá láti last year náà lòun ti sọ fún ọmọ yín pé kó lọ ṣe DNA test. Pé tó bá pé ó ti ṣe ni, irú ìyá yìí wọ́n máa jọ ṣe ayẹyẹ ọdún tí gbogbo wọn máa ṣe lápapọ̀ pẹ̀lú ìdùnnú. Pé bẹ́ẹ̀ kí ni dúdú inú òun láti máa gba ọmọ ọlọ́mọ tìrà láì ṣe ẹ̀jẹ̀ òun. Pé òun bínú sí pé kó kọ́kọ́ àwọn ọmọ yẹn máa lọ òun ò ní pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn ọmọ gidi tóun bí. Wọ́n ní nǹkan tí àwọn tóun bí yẹn ọmọ ọkọ ni gbogbo wọn pátá. Òun ní assurance lórí wọn. Àwọn ọmọ yẹn òun mọ̀ pé àwọn ọmọ ọkọ ni àwọn ọmọ òun ni. Pé ṣùgbọ́n àwọn ọmọ Ashley àti tóun ní kí òun àti Tóbi torí kó lọ ṣe DNA tó ń ṣe pé òun ló kó bá wọn. Bó jẹ́ gbogbo ọdọọdún táwọn bá ń ṣe lágbára Ọlọ́run, ẹ̀mí wọn ló máa fi ṣe. Pé tí wọ́n bá tún ṣe, wọ́n lè participate pẹ̀lú àwọn ọmọ òun. Pé nǹkan tí òun ní lọ́kàn tóun fẹ́ ṣe fún wọn nìyẹn. Ṣé òun sọ fún wọn ní nǹkan tóun ń sọ. Pé òun ò mọ nǹkan tóun ń sọ. Ṣùgbọ́n òun wá sọ fún wọn pé òun mọ nǹkan tóun ń sọ o. Pé òun dẹ̀ bá fi lélẹ̀. Òun dẹ̀ fi àṣẹ yẹn múlẹ̀ pé àwọn ọmọ tí ò bá ti jẹ́ ọmọ òun ní ààfin tó ti jẹ́jẹ́ òun pé wọ́n lè kò sí nǹkan tóun fẹ́ ṣe tó máa dé bẹ̀. Wọ́n ní pé òun ò fẹ́ rí wọn. Wọ́n ló ṣe o pé bẹ́ẹ̀ tí kò rí wọn. Wọn ò wá, òun lé wọn dànù. Mo ní eléyìí máa ti ẹ̀ wá dá. Ó máa dùn pọ̀ bí kábíyèsí ṣe ń ṣe yẹn. Tó bá pé lóòótọ́ bí kábíyèsí ṣe ń ṣe ìlérí yẹn tó dẹ̀ mú ṣẹ. Báwo ni gbogbo èèyàn ṣe máa inú èèyàn gbogbo everybody máa dùn náà. Inú àwọn ọmọ Nàìjíríà máa dùn ní dáradára pé kábíyèsí òun bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o, nǹkan tí a ní ká gbọ́ sí ti gbọ́ yín. Ashley ní òun ò ṣe. Àwọn ọmọ òun ò ní. Tí Naomi bá ti wá síbẹ̀, òun ò ní àwọn ọmọ tòun. Whereas àárọ̀jú jẹ̀kọ ọ̀bùn Ashley. Ọ̀bùn tiẹ̀ tó ń dẹ́kọ̀ọ́ kiri. Wọ́n ní kó gbé ọmọ lọ fún ọlọ́mọ. Wọ́n ní pé kábíyèsí ló ní. Kábíyèsí dẹ̀ ìwádìí reject fún ẹ pé òun kọ́ lòun lọmọ. Kí ló fẹ́ wá ṣe? Ṣé sọ pé àṣẹ tí yín ló fẹ́ múlẹ̀? Láyé kò lè múlẹ̀. A jù lọ tí kábíyèsí fi jù yín lọ. Òun yóò dẹ̀ ṣe ṣégè fún yẹn dẹ́ lẹ́ni ní gbọ́rọ̀. Ẹnu ẹ̀ náà lẹ jọ wá yẹn. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n fi tó yín létí pé nǹkan tí a tún rí gbọ́ nìyẹn o. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, ẹ fi tó kù sínú comment section. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Tí kábíyèsí bá lè máa mú àwọn ìlérí náà ṣe. Torí ayọ̀ tí kábíyèsí ń fún wọn yọ ó ti pọ̀ jù. Kábíyèsí gan-an pàápàá. A bá wọn máa fẹ́ yín léèní, a bá wọn máa fẹ́. Ẹ dẹ̀ mọ nǹkan tó wà nínú kábíyèsí. Ẹ ti kọ́ kábíyèsí lóró gidi gan. Ẹ̀yin olórí wọ̀nyẹn, ẹ ti kọ́ kábíyèsí lóró. Torí kábíyèsí wa kò ní inú kíní láti fi ọ̀rọ̀ burúkú sí ọ̀rọ̀ dídùn, ọ̀rọ̀ dùnnú, ọ̀rọ̀ ayọ̀ ló máa ń wà nínú kábíyèsí. Ṣùgbọ́n ẹ wá sọ wípé ẹ wá ń fi kábíyèsí, ẹ wá ń pè ní ẹni tí ò mọ nǹkan tó ń ṣe. Ẹ̀ tó wá fi hàn yín pé òun mọ nǹkan tó ń ṣe. Kí lẹ fẹ́ dà? Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Tí kábíyèsí bá lè máa mú àwọn ìlérí náà ṣẹ, inú wa á dùn. Ọlọ́run á dẹ̀ ran kábíyèsí lọ́wọ́ láti jẹ́ kí ẹnu kábíyèsí kó tó ilé wọn dáadáa. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa kú ọdún. Ẹ̀yin á ṣọpẹ́ o. Jésù Olúwa wa. Amen.